Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n kọ lẹ́tà sáwọn ọba ní ìpínlẹ̀ Ogun. Ohun tí wọ́n kọ rèé o. Ẹgbẹ́ òkùnkùn méjì, Neo Black Movement tí àwọn ènìyàn mọ̀ sí Ayé àti National Association of Airland tí wọ́n ń pè ní Ẹyẹ ní ìpínlẹ̀ Ogun ni wọ́n ti kọ lẹ́tà ọ̀hún. Àwọn ẹ̀ka ti ìpínlẹ̀ Ogun, àwọn ẹgbẹ́ òkùnkùn méjèèjì yìí ni wọ́n fi ìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Ogun tí wọ́n sì kọ lẹ́tà ọ̀hún sí ọba àkárìgbò títí ilẹ̀ Rẹ́mọ, ọba Adéwálé Àjàyí àtàwọn ọba aláyé kan ní ìpínlẹ̀ Ogun. Nǹkan tí wọ́n kọ sínú lẹ́tà ọ̀hún rèé ní sísẹ̀ntẹ̀lé. Nínú lẹ́tà náà tí ẹ̀dà rẹ̀ tẹ àwọn oníròyìn lọ́wọ́ ní ẹgbẹ́ òkùnkùn Ayé àti ti ẹgbẹ́ òkùnkùn Ẹyẹ ni wọ́n ti foríkorí tí wọ́n sì kọ lẹ́tà ọ̀hún sí àwọn ọba aláyé ní ìpínlẹ̀ Ogun. Wọ́n ní kí kábíyèsí bá àwọn bẹ àwọn ọba aláyé yòókù ní ìlú Rẹ́mọ lórí rògbòdìyàn táwọn dá sílẹ̀ ní ìlú Sàgám àti agbègbè rẹ̀. Ọjọ́ 22 oṣù kejìlá ọdún 2023 ló wà lórí lẹ́tà àwọn ẹgbẹ́ òkùnkùn Ẹyẹ nígbà tí àwọn ẹgbẹ́ òkùnkùn Ayé tí wọ́n kọ ìwé tiwọn ní ọjọ́ 26 oṣù kejìlá ọdún tó rékọjá bákan náà. Nínú lẹ́tà ẹgbẹ́ òkùnkùn méjèèjì tí wọ́n buwọ́ lù ni wọ́n ti ṣàlàyé pé ọmọdé ló ń ṣe àwọn, bẹ́ẹ̀ sì ni ọmọdé kò ní mọ orí jẹ kó má ra lọ́wọ́. À ń bẹ̀ yín pé kẹ́ ẹ ṣèbùrẹ́ kẹ́ ẹ sì foríjì wá fún gbogbo àwọn àṣìṣe tí a ti ṣe sẹ́yìn. À ń ṣèlérí fún yín báyìí wípé a ti kí ọwọ́ ọmọ wa bọ́ṣọ, a ò sì ní sẹ́n aṣọ ọrú ẹ̀ ṣòro mọ́. Tẹ́ ẹ bá gbàgbé, ìpànìyàn àti rògbòdìyàn lóríṣiríṣi ló ti ń ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ló ń wáyé ní ìlú Sàgám àti agbègbè rẹ̀ fún ìgbà pípẹ́. Ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ogun láti kápá àwọn rògbòdìyàn tó ń ti ọwọ́ àwọn ẹgbẹ́ òkùnkùn méjèèjì ṣẹlẹ̀ ni kò tí ì ṣòṣe rere. Ṣùgbọ́n báyìí o, àwọn ẹ̀ṣọ́ aláàbò, àwọn ọlọ́pàá, fìjìláńtẹ́, àmọ̀tẹ́kùn, civil defence àti oríṣiríṣi àwọn ẹ̀ṣọ́ aláàbò míì wọ́n ti fọwọ́sowọ́pọ̀ láti lè kojú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí. Ṣùgbọ́n báyìí àwọn ẹgbẹ́ òkùnkùn méjèèjì Ayé àti Ẹyẹ wọ́n ní àwọn ti jáwọ́, àwọn ò sì ní fa wàhálà ní ìpínlẹ̀ náà mọ́. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n kọ lẹ́tà sí àwọn ọba aláyé ní ìpínlẹ̀ Ògùn. Ohun tí wọ́n kọ lẹ ti gbọ́ òun. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe, tẹ̀mí gbá ẹ lọ́wọ́ rárá, ẹ bá subscribe.